èmi èé sọ̀rọ̀ ìjọba tí ń bẹ lórí ìjọba báyìí o èyí sì lè jẹ́ kí àwọn ìjọba kan fi mí pa. Iba Gani Adams ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò mo jẹ́ ọlọ́lá sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí màá lọ gùn sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí màá lọ pléèsì wọn lọ́wọ́ tó wá fi mí gba sáà. Mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí mi ò ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè àṣọ rẹ̀ o ò fẹ́ ń lò ló ń dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ọ̀nà ọmọ o. Ẹnìkan wá sọ pé ààrẹ ń wá agbádá Ààrẹ Ọ̀nà Kakanfò wo ló mọ̀ láti 1964 tí ò wá agbádá níbo lè ẹsẹ̀ Lakítọ́lá ń lọ tí ò wọ agbádá níbo ni MKO bá ń lọ tí ò wọ agbádá àbí kó wọ súùtù ta lè mi fẹ́ fi jọ tí máa wọ ṣòkòtò pé ààrẹ òdì kò sí ìran ààrẹ tó máa ń jó lòṣì àbí ààrẹ látòòṣà 1860 to 1886 tẹ bá mọye ilẹ̀ tí ààrẹ látòòṣà ní nìbàdàn ó kọjá bẹ́ẹ̀ about 2 to 3% of the entire Ìbàdàn ààrẹ látòòṣà ló ní ọlọ́lá ni gbogbo ẹni tó bá ń jẹ ààrẹ. Nígbà tí bí orúkọ ẹ ṣe gbilẹ̀ wọn ní àròjinlẹ̀ ni mo ti sọ fún àwọn gómìnà wípé ẹ jẹ́ á collaborate kájọ ṣiṣẹ́ papọ̀. Nǹkan tí mo ní 14 group tí mo ní kí n kó wọ each local government on local government level àá gbìyànjú dé pé ọ̀rọ̀ security àá reduce. Mo dẹ̀ ti ń kọ lẹ́tà sí wọn kò sí intelligent gbogbo tó ṣẹlẹ̀ mo ti sọ gbogbo kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mo sọ fún àwọn olórí wa ní meeting ní almost 3 weeks ago mo ní wọ́n fẹ́ ṣe bomb blast lẹ́kọ̀ọ́. Ṣẹ́ni mo yẹ sọ̀rọ̀ yẹn àwọn méjì wọ ẹsẹ̀ wọn lẹ̀ pé ìwọ tí lọ rẹ̀ ṣe wọ́n mọ̀ pé mi ò sọ̀rọ̀ fún wa pé mo ti rí nígbà tó máa di ijọ́ karùn-ún ní mo ṣe that was a bomb blast. Although police debunk kí tension mass. Gbogbo ọdún ti ṣẹlẹ̀ yìí mo ti sọ fún màá ṣẹlẹ̀. Nípa tẹ́ allow mi kí n kan collaborate information ti máa ní intelligent report ti máa ní máa sọ síta. Àwọn ẹ̀mí ni OPC ò ṣe bí tàtijọ́ OPC ń bẹ bí tàtijọ́ ẹ̀yin lẹ̀ lo OPC bí tàtijọ́. Ẹ̀yin lẹ̀ ń wẹ́gbẹ́ mi tẹ́fẹ́ kó lórí ogun di méjì ńlẹ̀ Yorùbá. Gbogbo kìíní ìdẹ̀rẹ̀ olówó òṣèlú ní àwọn olóṣèlú àtàwọn ọba kan. Nígbà tí ìran bá ní àlàáfíà tẹ́yìn wò pé fẹ́ promote ẹnìkan tí ò dẹ̀ ní 1% agbára tá a ní ẹ fẹ́ promote ẹ̀ ó ráìbà ogun abẹ́lé ogun méjì lẹ́fẹ́ dálẹ̀ ogun ló ń bọ̀ ń tà yìí ogun abẹ́lé lẹ́ ti fẹ́ dálẹ̀ yìí. Oríṣiríṣi fẹ́ dárúkọ kò sí DPO tó succeed ní ilẹ̀ Yorùbá tí ò partner pẹ̀lú OPC ní ìlú ẹ̀ kò sí DPO náà. Ẹ wá sí lórí ọ̀rọ̀ security mélòó ni mo fẹ́ kà lẹ́yìn àdépèlé bí wọ́n ti ń bá yín sọ̀rọ̀ yìí breakthrough táwọn ọmọ wa ti rí ní different area nílẹ̀ Yorùbá ẹni tó ní structure ó yàtọ̀ sẹ́ni tó ṣẹ̀fẹ̀ kó structure jọ. Ṣé àwọn ọmọ wa tó ń ṣe security tẹ́ pé ẹ̀rí pé òun pọ̀ ní festival bíi ti tẹ́lẹ̀ mọ́ torí pé àwọn ọmọ wa ti engage ní security ó lè pé ìkànnì fi ń jẹun ni. Tá a bá fẹ́ lọ ṣe ológun festival a kọ́ notice pé táwọn ọmọ wa bá dé ó bá máa di aago mẹ́ta máa sáko ní beach. Àwa rí pé gbogbo èrò tá a rí rẹpẹtẹ ní òru yẹn tó wá máa di 4 wọ́n ti kó ní ológun. Àwa wádìí pé kí ló fà á wọ́n fi ń kó 4 later ni àwa mọ̀ wípé àwọn ọmọ wa fẹ́ sáré lọ resume back sí post security kan lè hand over láago 6 sí aago 6 àbọ̀
òun náà fi ń dúró fún main festival. Mo lè fẹ́ dárúkọ kò sí DPO tó succeed ní ilẹ̀ Yorùbá tí ò partner pẹ̀lú OPC ní ìlú ẹ̀. Kò sí DPO náà. Ẹ wá sọ DPO pé ọ̀rọ̀ security tí mo ṣe ní post mi, èmi nìkan mo dá ṣe láì ní OPC ní backing àbí vigilante or Àgbẹ̀kọ̀yà. Kò sí DPO náà. So tẹ́lẹ̀ kan wá sọ pé kí làárẹ̀ ṣe máa kàn máa wò ní pé ṣé èmi máa bá yín gbé kámẹ́rà káàkiri? Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá là pé oyè tí Abíọ́lá pillar of sport nígbà tó wà láyé is the richest person in Africa. Oyè tó filẹ̀ tí Ọlọ́run wá gbé mi síbẹ̀ wọ́n wá ṣe báṣubàṣu. An issue of security èèyàn máa ń ní àròjinlẹ̀ ni. Mo ti sọ fún àwọn gómìnà